Hi everyone, my name is Ariolu Akemisola Akpisen. I'm here to Walai seri ebo tí mo sọ gan ni kó bá mi. Walai. Sórí ìwọ tó lọ Facebook, tó wá mú photo mi, tó pics mi sí rẹ̀, tó gbé Lankusa, ìyún mọ́tò 70 million àbí yẹn ló wọ́n tà. Tó ní mo ra mọ́tò, ó ti dá wàhálà lẹ̀ sáyé mi o. Ó ti dá wàhálà lẹ̀ sáyé mi o. Into sì ṣe ìyá àrọ́mọdọ́mọ rẹ̀ ó jìyà rẹ̀ o. Into dánwò yìí. Into dánwò kó tó bọ́nu rẹ̀. Tó mo ṣe wà yìí. Gbogbo ẹbí mi ní bíìlì mi nísìn. Ilé ìsinmi mọ́. Gbogbo bí mo bá lọ báyìí nísìn. Wọ́n kọ́ mọ́ kí mi congratulation. Sọ́mọ pọ̀ fẹ́ dínà àwọn olóore mi. Ìsìn lówó lọ́wọ́. Ọ̀bẹ̀rù ọlọ́ọ̀bẹ̀rù ọjọ́ àti sùn. Ìwọ tó gbéra rẹ̀. Bẹ́ẹ̀ náà lẹ́ni mo kọ́lé fún ìyá mi. Mo kọ́ kí wọ́n pè sùkú. Èmi gan tí lọ sùkú. Ìlọ léèwé. Ó sì sọ. Onímọ̀ kọ́ léèwé fún ìyá mi. Ọ̀bẹ̀rù Ọlọ́run. Tí ẹ jẹ́ kí ìyá mi ọ̀rẹ́ ìsìn lọ́rùn. Wọ́n dé gbòòna kí ló dé? Bá mi ti pè mí lónìí. Kò sí bí bá mi pín nọ́mbà mi káàkiri. Ìyún bá kẹ́ni. Bá mi wọ́n pín nọ́mbà mi kí ni. Ìsìnra mọ́tò. Why you dey do like this now? Mọ́tò ẹ̀yọ̀kan náà mọ̀ ń gbé kí. Àwọn olóore tó fẹ́ rọrùn ẹ̀ ọ̀ ní jẹ́ wọ́n ràn mí lọ́wọ́. What did I do for them? Kí mo ṣe fún ọ? Ṣé bí wọn náà bí mi? Kí ló dé? Ẹ sì rọra máa parọ́ Facebook ṣé wọ́n fi ṣe yín ni. What they do náà kí mo ṣe? Kódà Lankusa ẹlẹ́dàá mi ẹ̀mẹ́ta péré mo wọ mọ́tò orí láyé mi. A sì ń lọ bá tí wọ́n rẹ́ǹsì rẹ̀ fún wa ni. Tí ó ráyè rẹ̀ lóde. Oko bá mi ní ìsìn. Mo máa ń forí pamọ́ kí ilé post sí WhatsApp mọ́. Gbogbo WhatsApp mi ló ti bàjẹ́. Congratulations lọ́tún congratulations ló sì. Ká ló ti ẹ̀ ṣòwò fún mi kí n ti ẹ̀ ra mọ́tò gan. Ọlọ́run ṣàánú mi. Àmọ́ sórí tó ṣe. Àrọ́dọ́mọ rẹ̀ ó jìyà rẹ̀ o. Torí bá mi ní ìsìn. Wo sùn wọlé wo. Bá mi ò lójú oorun. Ń bíìlì mi káàkiri ni. Lágbára Ọlọ́run gbogbo àwọn tó ọmọ ní ọmọ bíìlì rẹ̀. Ìwọ tó dánrù kíní wò. Ìní sọjú bá ń lọ. Ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí Kẹ́mítì sọ tí a mọ̀ sí Sídí nípa bí wọ́n ṣe lọ gbé fake rumor nípa rẹ̀ pé ó ra mọ́tò tuntun. Ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Nǹkan tí ẹ bá rí sọ̀rọ̀ yìí ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ire lójú gbogbo wa máa rí o tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.